tèmi lórí fídíò yìí màá recommend juice fún fibroids, especially multiple fibroids. Yes, watch the rest of the video. Thank you. Watch till the end, please. Thank you. Tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbọ́dìkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́. Thank you for watching me. Ẹ̀yin náà rí title. Níjọ́ wo mo ṣe program mo ní obìnrin tó ṣe kó sùn mọ́, ǹjẹ́ wọ́n lè mọ bá a sùn? Yes, the answer is yes. The answer is yes. Ẹ̀yin náà wo title sí. Ǹjẹ́ tí obìnrin ò bá ṣe àìkósùn mọ́, ǹjẹ́ ó lè mọ dámira? Ǹjẹ́ tí obìnrin ò bá ṣe ìkósùn mọ́, ǹjẹ́ ó lè mọ dámira? Ẹ gbọ́ fídíò yìí pẹ̀lú àlàyé. Ẹ má wo débi kankan wá pa o. Tẹ́ ẹ bá wo tán lórí bíbí, ẹ lọ wo tán lórí YouTube. Thank you. Yes, obìnrin tó ṣe ìkósùn mọ́, ó lè mọ dámira. Ìdí ẹ̀ ni pé báwo làwa ṣe mọ̀? Mo ní woman visibility studies. Obìnrin nínú fídíò yẹn èmi ò mọ̀ bóyá mo sọ mọ́lú o, bẹ́ẹ̀ àwọn èèyàn ń béèrè ni ọkàn mi wá sọ fún mi pé mo ti sọ náà. If I'm not sure mi tún wá padà wá sọ. Mo ní nọ́ọ̀tì làwa wà. Àwọn ìyá wọn yẹn they are elderly, visibly wọn ò sì kó sùn mọ́, a sì rí wọn wọ́n tutù. Wọ́n mọ̀ ń bẹ ọkọ ní báwo tí ń ṣe jẹ́lẹ̀ Yorùbá. Obìnrin ò bá sì kó sùn mọ́, ìyẹn ò ní kó mọ̀ dámira. Wọ́n ń dámira kú. Yes, mo sọ fún yín, kì í ṣe gbogbo obìnrin lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti mọ̀ dámira. But àwọn táwa sample yìí, àwọn ń dámira. Wọ́n sì sọ pé àwọn ò sì kó sùn mọ́. Àìmọye àwọn mummies 60, 50 tí wọ́n pè wọ́n ní ájì àwọn ò sì kó sùn mọ́, but àwọn ń dámira. Àwọn ní interest lórí ọkùnrin. Mo ní few of them lọ́wọ́ tí wọ́n sì nífẹ̀ẹ́ sí ọkùnrin. In fact, ọkùnrin tó wà responsible, tẹ́ bá nífẹ̀ẹ́ sí irú àwọn elderly women ní ti àlùbáríkà, ẹ pè mí. Ló bá yẹ pé ti bẹ́ńsá mi ò fẹ́ àwọn elderly people. Yes, wọ́n sì ń dámira, wọ́n wà. Kó wá ní ìdí ẹ̀ because àwọn míì sọ pé àwọn míì gan wọn ò dámira mọ́ gan kí nǹkan oṣù wọn tó stop. Àwọn míì dẹ̀ ní nǹkan oṣù yẹn ló kọ́kọ́ stop kó tó wá di pé àìdámira náà wá tẹ̀lé. Ìdámira oríṣi méjì ló wà, mo sọ fún yín. Ìdámira alákọ̀ọ́kọ́ ni pé tí a bá ń bóbìnrin sùn tó ń tutù, ìdámira kan nìyẹn. Ìdámira ẹlẹ́ẹ̀kejì wá wà pé obìnrin gan máa ń dà. Obìnrin máa ń dà tó ṣe wìí tára rẹ̀ ó balẹ̀ bí ọkùnrin, tí obìnrin gan máa ń wà intense. Obìnrin dẹ̀ lè dà bí ẹ̀mẹ́rin léra wọn. Yes, táwọn obìnrin tó ti gá ní ìkan táwọn wí ni o. Tó yé yín, ẹ lọ wo past videos mi àti sánpẹ̀ tẹ́lẹ̀. So obìnrin ò ṣe kó sùn mọ́, ó ń dámira, ó possible. 100% possible. Ìdí ẹ̀ ni pé irú àwọn obìnrin yìí wọn ò fi yọ ọkùnrin jẹra wọn láti ilẹ̀. Normal phenomenon òun ló fà á tí nǹkan oṣù fi dé. Or maybe nǹkan tí wọ́n ti jẹ ló fà á tí nǹkan oṣù fi lọ. Sorry, mo fẹ́ sọ tí nǹkan oṣù fi lọ. Normal phenomenon ló fà á tí nǹkan oṣù fi lọ. No, yes, ó dẹ̀ lè jẹ́ pé oúnjẹ kan ni wọ́n jẹ débẹ̀, kẹ́míkà ti pọ̀jù ní oúnjẹ wa ló fà á tí nǹkan oṣù fi lọ. Ó lè jẹ́ pé immunization wèrè tí wọ́n gba àkókò mọ̀dí rẹ̀. Ó lè jẹ́ pé immunization òun ló fà á tí nǹkan oṣù fi lọ. Ṣé ẹ̀kọ́ wọ́n fẹ́ control population even without your knowledge. Yes. Àwọn obìnrin míì wọ́n ń dámira even without nǹkan oṣù. Ìwọ tó bá wà ń bẹ̀ yẹn tó ń gbọ́ mi, tó sì nífẹ̀ẹ́ sí pé o ò fẹ́ kí nǹkan oṣù rẹ kó tètè stop. Òun ni pé o máa yan 1 or 2, 3 apps láyò. Àwọn apps tó máa yàn láyò yìí, number 1 òun nìkan tá à ń pè ní pẹ̀rẹ̀kẹ̀sẹ̀. Number 2 òun ni gloves. Number 3 òun ni cinnamon. Number 4 òun ni ginger and turmeric. Mọ̀ fi wọ́n ṣe tíì. Yes, nǹkan oṣù rẹ kò ní tètè dúró. Mọ̀ fi wọ́n ṣe tíì. Bẹ́ẹ̀ kan náà dẹ̀ ni pé mọ̀ gbára sá fún ọkọ rẹ, especially ẹ̀yin tí ọkọ yín wà ní ibi tẹ́ ẹ wà. Tó bá jẹ́ wípé ẹ̀yin tẹ́ ẹ wà ń lo òyìnbó yẹn ni communication, ẹ communicate tó máa jẹ́ kára tutù dáadáa. So irú àwọn tí wọ́n ní orí ọ̀fẹ́ ìbálòpọ̀ for very long yìí, tí wọ́n dẹ̀ máa ń dámira dáadáa through one way or to the other. Àwọn yẹn tó yé yín, wọn è tètè gbẹ pẹ̀lú dámira. Àwọn yẹn lè find out pé wọ́n á sọ wípé nǹkan oṣù wọn ti stop o, ṣùgbọ́n àwọn ń dámira. Àti àwọn obìnrin tó ní orí ọ̀fẹ́ tí wọ́n ní access sí natural product tiwa. Yes, àwọn product tó jẹ́ pé ó máa ń jẹ́ kí
obìnrin kó sì nífẹ̀ẹ́ sí ìbálòpọ̀ even with that age. So tó bá wá súnmọ́ ọkọ wọn even when they are 60 pẹ̀lú natural herbs mi ìpolówó fún yín o, kì í ṣe ìpolówó mo wá ọ̀rọ̀ ló bọ́rọ̀ wá o. Tó bá dẹ̀ jẹ́ bí pé ó dàbí ìpolówó náà, yes, natural product tiwa kì í ṣe oògùn abẹ́nú gọ̀ǹgọ̀, nǹkan t'Ọlọ́run dá ni, natural ni. Tẹ̀yìn tí wọ́n mu irú àwọn herbs yẹn sóyè yín, wọ́n ní longer time, wọ́n ní yes till eternity ni, till eternity. Wọ́n máa damira náà, wọ́n máa wet lọ́nà, wọ́n máa feel young. So yes, obìnrin púpọ̀ wà, wọn ò ṣe kó sùn mọ́, wọ́n sì ń damira neat, wọ́n sì ń gbádùn ìbálòpọ̀. Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Yes, ẹni tí tèmi, that is it. So natural herbs wà tó bá fẹ́ rà tó máa gbé ẹ dé level yẹn, tó máa gbé ẹ dé gbogbo level tí inú ẹ ọmọ dùn, wàá mọ feel bí ọmọ kékeré. Tó náà bá tún wá bẹ́ẹ̀ ṣe kó wá include exercise mọ́, wàhálà ò ní gbó. Yes, gbogbo eléyìí ó wà. Àmẹ́yìn obìnrin sì ẹni lówó kan, rárá owó la fi gbé jáde. Okay? Mo sọ̀rọ̀ níjọ́ wo, mo sọ̀rọ̀ pé sì mo ti recommend so lè help yín pé tí wọ́n tó bá fẹ́ kí mẹ́sì tètè dúró, máa mu àwọn kìíní yẹn, then take care infections o, kó dẹ̀ take care jẹ̀dí, then obesity. You understand? Obesity, o need láti cut it down because through obesity náà, mẹ́sì lè tètè drop, ó lè tètè dúró. So, mo ní màá padà wá sọ fún yín nǹkan tá a lè lò like a juice. Ìwọ tó bá fìpò ní diabetes, oní fibroids, ó wá jẹ́ pé fibroids tó jẹ́ pé àwọn fibroids tó máa ń fọ́nká yẹn ni, mélòó la fẹ́ yọ nínú ẹyin adípèlé? Fibroids mélòó la fẹ́ yọ nínú ẹyin adípèlé? So, mo ní number 1, ó ní wàá kàn mọ́ lò ní bí juice, ó lè lò 3 times a week mọ́ lò. Ìwọ tó bá ń suffer fibroids, and gbogbo èèyàn tó bá ti bẹ̀rẹ̀ láti kékeré, ọmọ kékeré, òun suffer irregular menstruation, that is sign of fibroids. Okay, ó dẹ̀ young, but wọ́n sọ pé PCOS ni, at the end of the day fún ẹ signal ni. So irú èyí tí mo fi sẹ́yìn yẹn náà tí mo pè níwájú yẹn, yes, include jẹ́ kó mọ́ fi ṣe tea. So eléyìí, ìwọ tó ní multiple fibroids tó fọ́nká tó jẹ́ pé kéékèèké, you understand? Nǹkan kan fún fibroids, especially multiple fibroids. Mélòó la fẹ́ yọ nínú ẹyin adípèlé? Bí wọ́n ṣe ń yọ ọ̀kan nìkan tí ń jáde. But èmi ò ní pé èèyàn tó bá ní gangatic kó má try, ó lè try. But the best choice is to visit the hospital, especially ìwọ tó bá ní gangatic fibroids. Kí wàá lọ bá mi wá ìbẹ́pẹ dúdú, wàá bá mi wá ewé awẹ́dẹ́wẹ̀rìṣà, wàá bá mi wá ewé àfọ̀mọ́ onísáná. Yes, kó mọ̀ jẹ́, tó bá jẹ́ tútù ló bá dáa kó ṣánù. Bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé ò rí tútù, má jẹ́ kó jẹ́ èyí tó gbẹ púpọ̀, má jẹ́ kó gbẹ tó ti pẹ́ ń ṣáàgò, ìyẹn kọ́. Ó di mẹ́ta tí mo sọ. Wàá bá mi wá atalẹ̀ funfun tútù níwọ̀nba, wàá bá mi wá atalẹ̀ pupa tútù níwọ̀nba, wàá bá mi wá àlùbọ́sà ayò, kì í ṣe gbígbẹ o, tí ń báyìí náà ni, bí pieces 3, pieces tó bá ti yọnu bọ́ọ̀lù 3, wàá bá mi wá kànáfùrù tí ń níwọ̀nba, wàá bá mi wá aloe vera normal size tó bá rí odidi, wàá bá mi wá honey díẹ̀. Ṣé o mọ̀ pé mo sọ pé a fẹ́ ṣe juice ni, díẹ̀ ni ta fẹ́ fi honey kékeré sí, which is not so important. Tó bá lè mú bẹ́ẹ̀ fine, tó bá sì lè mú bẹ́ẹ̀ lo honey díẹ̀. Ṣó yẹ kí ló fẹ́ wá ṣe? Ṣó wá rí ìbẹ́pẹ dúdú yẹn? Wàá normal size, good size. Wàá ha gbogbo tinú ẹ̀ kúrò, wàá ha tẹ̀yìn ẹ̀ kúrò. Wàá gé torí ẹ̀ díẹ̀, wàá gé tìsàlẹ̀ díẹ̀. Tá bá fẹ́ gúnyán, tá bá fẹ́ kí yẹn fà dáadáa, a máa ń gé orí iṣu yẹn kúrò, a gé ìsàlẹ̀ iṣu yẹn máa fine dáadáa. So bí wàá ṣe ìbẹ́pẹ yẹn nìyẹn, wàá wá pieces kéékèèké. So gbogbo kiní yìí wàá wá dà sínú blender, wàá wá bu omi, bó bá ṣe pọ̀ sí ni wàá fi bomi sí. So wàá bomi bí 2 litre, wàá bù sí, wàá wá fi blend ẹ̀. Tí blender ẹ bá lè gba 2 litre o, tó bá dẹ̀ lè gba 2 litre, máa ṣe déédéé 2 litre ni kò fi ṣe. So tó bá wá blend ẹ̀ tán, kó wá sieve ìdọ̀tí yẹn, kó sieve ẹ̀ kúrò. Tó bá wá sieve ẹ̀ kúrò, wàá wá store ẹ̀ sí, kò ṣe ibi tó mọ́ tutù púpọ̀ nínú fridge o, níbi tí ìsàlẹ̀ yẹn ni. Bẹ́ẹ̀ tó bá ti fẹ́ mú, the best thing ni pé kó ra warm ẹ̀ díẹ̀, kó mú normal cup half, kó mú láàárọ̀,
kó mú lálẹ́, kó mú láàárọ̀, kó mú lálẹ́ títí èyí tó fi ṣe yẹn tó fi máa tán. Tó bá tún di ní the following week náà kó tún ṣe bẹ́ẹ̀ títí tó fi máa rí good size. Yes, ó ní láti mú láàárọ̀ nírọ̀lẹ́ títí tí yẹn fi máa tán. Tó bá ti di ní the following week náà kó tún ṣe. So wàá fi ṣe bẹ́ẹ̀ within a month. Lọ check lọ hospital kó fi wo result yẹn wò. Bákan náà màá wá padà wá sọ nǹkan mìíràn náà tó tún lè lò tó tún lè help fibroids yẹn. This is on point by 2 using my words for others. So lórí eléyìí tó bá yé yín dáadáa ẹ tún rewind. Bye for now.